Imam Ogbomoso, ìgbésẹ̀ tí ìgbìmọ̀ rọ́bítọ̀ tó ń gbélé hàn lórí, àwọn èèyàn ń pè mí lóríṣiríṣi, wọ́n dẹ̀ ń bi mí léèrè nǹkan tó pọ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó yẹ pé kò trust rọ́bítọ̀, kò gbà wọ́n gbọ́. Wọ́n bìlífù yìí pé wọn ò ní tò sẹ́yìn imam. Ọ̀pọ̀lọpọ̀ yẹn mo kíyèsí wọn wípé wọ́n wo rọ́bítọ̀ pé wọn ìsá àlùsùnà, ìmáàmù àlùsùnà. Ẹ jẹ́ kó sáré ṣàdáyàn rí bẹ̀ lọ́dọ̀ ti tèmi o, mo sì máa sọ gbogbo súfì làálùsùnà. Ẹ̀wà náà táǹpẹ̀rẹ̀ àlùsùnà ni wá. Ẹni tó bá tako súnà nù súfì àbí inú àwa ó tako súnà ni. Gbogbo ẹni tí kò bá ti tako alukur'an tí ó tako àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó gbàgbọ́ tó gbà pé alukur'an ń bẹ àdìsí ń bẹ àlùsùnà ni. Ó wá lè má lo àyà kan nù Quran àbádìsí kan nù àdìsí ànábì, especially àdìsí. Èmi ò gbà pé rọ́bítọ̀ lè jẹ́ ìjọ súfì. Èmi náà sì máa ń sọ pé ẹ má sọ di ìjọ súfì nìkan. Torí ní ìsinsìnyí pé a ti fi gbólóhùn pinra wa yí pé àlùsùnà làwa kan, àwọn kan ní súfì. So bẹ́ẹ̀ tèmi ò fẹ́ ká máa rò bẹ́ẹ̀. Ìkọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tẹ̀ ń pè ní súfì yìí, gbogbo wọn ni wọ́n mọ àdìsí ànábì, wọ́n sì ń tẹ̀lé. Irú bàbá wa Kamal, kọ́lọ́mbà ní Kamaluddin Al-Adabi nílùú Ìlọrin, kọ́lọ́mbà ní fọ̀rùn kẹwọn, bàbá Adam àlè lórí. Súfì gbogbo wọn àlùsùnà dẹ̀ ni wọ́n. Amadu Bello àbí kí ló kọ rẹ̀ Usman Bunu Fodio, ẹni tó lọ́n fi gbé ìjọba Islam dìde north. Súfì ni ọwọ́ àlùsùnà, kọ́lọ́ tó kọ tẹ́rà lórí sunna. So gbogbo àwọn bàbá yìí kò sẹ́ni tó sọ pé òun ò fẹ́ sunna. Àwa là ń lẹ̀ wọ́n wípé wọn ò ṣe sunna. Ìyẹn lè wà nù súnà kọ́ máa takọ̀ àwọn súnà kan bóyá kò yé ẹgbẹ́ ìsìn gbogbo ẹni tó bá wà nù súfì tí bá ń tẹ̀lé súnà àlùsúnà ni ẹ̀gbọ́n mi nìsín ṣé ẹni tó bá pẹ́ àìlà àlùsúnà tí wọ́n á tẹ̀lé súnà nǹkan. So èyí mo fẹ́ kó yé wa. Àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ gan, mo sì fẹ́ kẹ́yìn rọ́bítọ̀ kẹ́yìn náà gbọ́ dáadáa. Wọ́n lẹ̀ yìí, wọ́n ń wò ìfẹ́ ìsá àlùsúnà, wọ́n wò yìí bí pé alátakọ̀ àlùsúnà ni. Àwọn kan wọ́n bìlífù pé àwọn Markaz àwọn ló wà ní kí àwọn ló ní rọ́bítọ̀. Aras bàbá Adam àlè lórí kọ dálẹ̀ fún Markaz nìkan, gbogbo alájọ ní. Àwọn kan gbòye pé wọ́n ṣe ń bọ̀rọ̀ lọ yìí, àwọn alátakò Imam Talhat Yunus, Imam Ogbomoso lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn kan gbà pé àwọn alátakò wọn làwọn èèyàn yìí fẹ́ fèsì. Èmi ò rí bẹ́ẹ̀. Ó yẹ kí n fi dá yín lójú dáadáa àwọn nǹkan mẹ́ta kan nípa nǹkan tí ń lọ yìí. Ẹ̀yin rọ́bítọ̀ mo lọ́rọ̀ bíi mẹ́ta tí mo fẹ́ sọ fẹ́yìn. Gbogbo ẹ̀yin èèyàn wa náà tẹ́ ń wò wá, mo fẹ́ sọ nǹkan mẹ́ta fẹ́yìn náà. Nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ fún rọ́bítọ̀ ni pé rọ́bítọ̀ àwọn èèyàn trust yín, àwọn èèyàn tó pọ̀ òun trust yín. Tó bá ṣe wípé lóòótọ́ àníyàn tí Sheikh Adam àlè lórí tó fi dálẹ̀ àtàwọn bàbá wa pátápátá tí wọ́n kún ọ lọ bí Sheikh Abubakar Muhammad, bàbá Murtada Abdulsalam ìké àwọn nìbàdàn Adul Arabi, wọn bàbá kápá níyàn tí wọ́n fi dálẹ̀ pé ká lè jọ kan, ká lè wà lẹ́yọ kan náà bá ní ẹ bá ní. Kódà wa tẹ́rù bá ń takò yín àbá fẹ́ràn yín, ẹ ní decide lọ́dọ̀ ara yín pé a ní ìdí ẹ̀. Àfi kápẹ́ ẹ bá ti fẹ́ sọ the personal interest yín léyìí tó pẹ́ fi lè gàdàgbà ẹ bá síbẹ̀ aláwọ̀kọ́ ni. Àníyàn kí gbogbo wa mùsùlùmí lè jọ kan ni. Bẹ́ẹ̀ mi ṣe wáyé ní ìsìn Ìwó ni wọ́n ti yàn mí mufti, ọba ló sì yàn èmi, kìí ṣẹgbẹ́. Nílẹ̀ káàró òjìrì lónìí ìfún gbogbo Nàìjíríà àwọn méjì ló lọ́tọ́rítì àgbà tí ṣèjọba lẹ́yìn náà àwọn ọba títí ń ṣèlú bọ̀ kó tó di pé ìjọba tuntun ìdé àná lọ́tọ́rítì lórí ìlú ni o. So ẹ lè expect pé ibi táwa àwò bá lọ tẹ́yìn rọ́bítọ̀ lọ bẹ̀ ẹ lè gbẹnu mùsùlùmí sọ nílẹ̀ Yorùbá minus awáràwò. Bẹ́ẹ̀ náà ni kéèyàn rò bí bóyá òun lè gbẹnu mùsùlùmí sọ nílẹ̀ Yorùbá kọ́ wá yọ Markaz àbí kọ́ yọ àwọn bàbá wa Murtada Abdulsalam Adul Arabi nílòdì nítorí àwọn àìsíyọrí tó ń kálukú ti ṣe. Gbogbo ogun yìí ló gbọ́dọ̀ pé gẹ́gẹ́ bí mo ti sọ níbi àwọn ọmọràn mi tó lọ. Tó bá yẹ pé lóòótọ́ àníyàn rí àníyàn àlùbáríkà àtẹ̀kọ́
àtàgbárí lẹ́fẹ́ fi fọ́ọ̀mù ìṣọ̀kan yìí, àníyàn ìṣọ̀kan lóòótọ́ ni ẹ sì fẹ́ hùwà bí àgbárí, ẹnì jẹ́nu ó bí yín o. àwa bẹ́ẹ̀ ti rí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ìṣọ̀kan là ń sọ, a sì kọ́ àti sọ ọ̀rọ̀ tó bá ti jódodo. ẹ lè wọ́ wa rìn àlejò sí tó bá ṣe wípé ẹ bá kàwá kún àwa náà ka yín kún, bẹ́ẹ̀ bá kàwá kún àwa náà ò ní ká yín kún. àkọ́kọ́ nù. ìkejì tí wọ́n fẹ́ sọ fún yín ni pé ẹ̀yin náà rí i pé ààyè yín yọ ọ́lẹ̀, irú ń tẹ́lẹ̀ ń pèpè sí ààyè ẹ̀ yọ ọ́lẹ̀, ààyè ẹ̀ yọ ọ́lẹ̀. tó bá ṣe pé real ìṣọ̀kan ni ìjọba gan máa bẹ̀rù ẹ̀, ìjọba ó dá àyàn padà síbẹ̀ ni. nígbà míì tí wọ́n bá gbé ẹjọ́ lọ ilé ẹjọ́, ẹgbẹ́ tí ilé ẹjọ́ sọ pé padà sí ọ̀dọ̀ àwọn àáfà, padà sọ́dọ̀ wọn. wọ́n máa ń ṣe ewé ẹ̀ nílọrin. mo ti rí kéèsì kan báyìí tó pé ilé ẹjọ́ sọ pé ẹ padà sọ́dọ̀ àwọn imam, ìgbà tó mọ̀ fagbára wọn kà láti yanjú ẹ̀. bí ilé ẹjọ́ bá ní wọ́n padà sọ́dọ̀ tẹ̀yìn, àwa tá a takò yín pọ̀, tọ́ra àti ìgbà yín pé yín lẹ̀ ń darí wa, ẹgbẹ́ lásán lárí yín sí. ààyè yín lọ́yọ̀ ọ́lẹ̀ ká pé ẹ bá tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmọ̀ràn àkọ́kọ́ yìí pé ẹ jẹ́ kó gbogbo wa nú, ẹ̀fàníyàn tó dáa sí ẹ kó gbogbo wa mọ́ra. kákẹ́ ẹ bá rí i ṣe bẹ́ẹ̀, a jẹ́ pé irú ìpele ẹlẹ́ẹ̀kejì tí mò ń pè yín sí, ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ rẹpísẹ́ǹtì wa ńgbà gbogbo wa bá gbà fún yín, ẹ̀yin lẹ́sìn iṣẹ́ bá ṣe gbà fún yín, kìí sáà lára àbá yín tọrọ ẹ̀yin lẹ ń bẹ, àwa rí yín pé àwò tí sí lára yín ni, torí ẹ tí gbégbèsè téèyàn fi lè sọ wípé ìyẹn lè wà lára yín. ayé ti yọlẹ wà láìka pé ẹ bá strong tí wọ́n mọ̀ pé gbogbo mùsùlùmí bí ẹ bá lọ ní gbogbo wọ́ọ̀ lọ, ibi tẹ́ ẹ bá parí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ sí ni ó parí sí. tó wá ṣe pé Imam Tọ́lé àlọyẹ kọ wà ń bẹ, tẹ́ ẹ bá sọ Imam Tọ́lé àgán ó rí yín pé n tẹ́ ẹ ti sọ náà ni. kódà bàbá kábíyèsí tẹ́lá sọ pé bàbá kábíyèsí yìí sàn pé ọ̀rọ̀ Islam ni àwa láti wà ń bẹ̀, wọ́n dà sí ẹjọ́ ẹ̀ fún wa, kọ́ wá dá sí kọ́ wá kan gbogbo àbùkù lọ́wọ́ yín. ṣùgbọ́n jẹ́ ìṣòro ọ̀kan fún yín, ààyè yín yìí níbàámu tẹ́ ń bá lọ lọ́wọ́, tẹ́ ẹ bá sọ fún kábíyèsí pé má yọ Imam Tọ́lé àkàgbà fún yín, bẹ́ẹ̀ bá sì sọ fún Imam Tọ́lé pé ìwọ náà kú òun bẹ́ẹ̀ nítorí kínú kábíyèsí ó lè bá dùn, òun náà gbà fún yín, kò sí kankan nu wọn tó fẹ́ gbà fún yín, àfẹ̀yí tó bá rí wípé ti yín yóò support tòun. ọ̀rọ̀ kejì mo fẹ́ pè é sínú wọn, ààyè yín yọ́ọ̀lẹ̀ o, nítorí ìjọ yọ́ọ̀lẹ̀ ní màrán alákọ̀ọ́kọ́, ẹ kó gbogbo èèyàn mọ́ra o. wàláhì tẹ́ ẹ bá dúró láàyè yín, tẹ́ ẹ sọ pé tẹ́ ẹ fẹ́ rè ẹnìkan wá lòun ọ̀fẹ́, gbogbo wa ládìde àfojú ń tọ̀hún, á fi hàn ìmọ̀ bí wo ṣe ń pariwo bẹ́ẹ̀ ni Ìbàdàn wọn máa ń pariwo. ẹsẹ̀ Ìbàdàn wọn náà wọ́n gba mufti yín, ẹsẹ̀ wo ẹlẹ́ẹ̀gba mufti tàwa náà ẹ̀ tó ń gba wá sí rí wa. ẹni wọn bá yọ Ìwó àbọ̀ yọ Ìbàdàn kúrò níbi ìṣọ̀kan, kò rí ìṣọ̀kan sí ilẹ̀ Yorùbá yìí, kò rí kankan sí ni. Ìbàdàn tó gbé gbogbo South West ni àwọn àfáà ńlá sí mẹ́mbẹ̀, wọ́n sì jọ dá ìṣọ̀kan rọ́bìtọ̀ tá à ń sọ ìgẹ̀gẹ̀, wọ́n jọ dálẹ̀ ni. ẹnìkan fẹ́ sọ di ti gbígbà pé àwọn kan lónìí, ẹni tó jó lórí yín ní rọ́bìtọ̀ lónìí, president general gbogbo rọ́bìtọ̀ lónìí, Ìwó ló ti kéwù ní àmì. Ìwó ò ṣe yọlẹ̀, Ìbàdàn ò ṣe yọlẹ̀, àwọn adájọ́ ò ṣe yọlẹ̀, àwọn sùmùrọ̀ ò ṣe yọlẹ̀, gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀sìn ẹni ò ṣe yọlẹ̀. ẹjẹ́ tuntun bẹ́ẹ̀ bá tún tò gẹ́gẹ́ bí ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ kẹ́kọ̀ọ́ ogun amára, ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì yóò lè ṣe é ṣe náà ní pé ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ dúró nípò kẹ́ yanjú ọ̀rọ̀ yìí, kí ọba kankan ò lè yanjú ẹ̀. gbogbo kálukú ó ṣe máa tì í sí ibi ẹ̀ máa tì í sí bínú. ẹgbẹ́ tẹ̀ túbọ̀ dáadáa, ń tẹ́ ẹ bá sọ fún Imam Tọ́lé tó bá tẹ́ lọ́rùn ni ó tẹ̀lé, ń tẹ́ ẹ bá sọ fún Ọba Ghandi tó bá tẹ́ lọ́rùn ni ó tẹ̀lé. ó sì yẹ kẹ́ ẹ sì lè fi síbí kankan jẹ, ẹ lè pa àṣẹ kankan bẹ́ẹ̀ sí wa. tẹ́ ẹ bá pa tí ọba lọ́rùn yọ̀rọ̀ bí ṣe àṣẹ yìí, tẹ́ ẹ bá pa tí ọba tẹ́ Imam Tọ́lé àlọ́rùn yọ̀rọ̀ bí ṣe kí á ní tẹ́ ẹ ṣe. ó kù kẹ́lẹ́ kẹta rọ́bìtọ̀, ẹ̀yin rọ́bìtọ̀ nǹkan ẹlẹ́kẹta tó kù yìí òun ni kẹ́ ẹ dúró lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí náà lòtítọ́ tó jindò, torí pé tẹ́ ẹ bá sọ ẹ̀gbọ́n mi yé wọn bá àmọ́ gbà ara yóò lẹ̀ mọ́ yín pò tọ́lẹ̀ máa sọ. àwa mùsùlùmí, majority àwọn mùsùlùmí tá a fẹ́ gbọ́, wọ́n ti yan ìmáàmù, ẹni tó bá ń bẹ́nu yín tó bá fẹ́ kọjá pé wọ́n jọ ní ìmáàmù ibi títí ṣe ìmáàmù, tó bá jẹ́ mùdírù kó yọ mùdírù,
kọ́ lọ yọ tọ́lá òtítọ́ ní kẹ́ ẹ lọ sọ́mọ òtítọ́ sì hàn kò rújú kẹta ẹ̀ ń dára yẹ́ra múlẹ̀ o òtítọ́ ṣé ìmáàmù tó ti wà lórí mímbàrí tí ń ṣe dáadáa yìí tí ń wí dáadáa yìí tí gbogbo àwọn aráàlú ń sọpọ́ọ̀tì tí kábíyèsí lọ síwájú mọ́ọ̀sì táwọn èèyàn yarí ẹni kí máàmù jáde kẹwàá dúró yẹn tí ó jáde pẹ̀lú ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kẹwàá dúró àwọn èèyàn tí ń bẹ lẹ́yìn rọ́bìtọ̀ ìsáyẹ̀dà kẹ dáálé lórí ọ̀rọ̀ yìí kẹ pẹ̀tù sáwọn méjèèjì kẹ fi stáì pẹ̀tù sí wọn ní inú pé ẹ dákun ẹ̀wọ́ ọ̀nà ìbálà fi ó ṣe wá wọn ọ̀rẹ́ ẹ̀ lè sọ kankan báyìí ẹjọ́ ń bẹ ń kóòtù òdodo lásán lè sọ òdodo ẹ̀ àmọ́ mú lọ àwọn èèyàn sọ pé òdodo lọ́sọ òdodo tó bá takò ámọ́tò mùsùlùmí àgbáríjọ mùsùlùmí àwọn onílàákàyè àwọn tó gbọ́n àwọn tó dúró dáadáa súnfì ń bẹ lára wa gbogbo àwọn tó ń sọpọ́ọ̀tì ìmáàmù súnfì gan lọ́pọ̀ jù ń bẹ àwọn olóòótọ́ wọ́n sọ pé ẹ̀wọ́n rẹ̀ bẹ́yà ìmáàmù àwa alùsùnà nìkan ni gbogbo mùsùlùmí tó lóòótọ́ kò bú súnfì o bí ṣe ń sòdodo ọ̀rọ̀ tó lè bá súnfì mu tó lè bá súnfì tó lè tí súnfì ní ìdí bẹ́ẹ̀ ni sọ ti tààlù súnà náà ní ìdí gbogbo mùsùlùmí ń bá wí ìmáàmù gbogbo mùsùlùmí ìmáàmù gbogbo Ògbómọ̀ṣọ́ ni òdodo ni ẹ sọ o èmi ò sọ pé ẹ ṣàbòsí o ó sì dá tí wọ́n sọ pé ẹ má ṣàbòsí o wá sí lásán ni mi ò suspect pé ẹ ṣàbòsí ṣùgbọ́n àwa gbọ́ àwa receive àìmọye call ẹrù ń bá wọn nípa yín nítorí jẹ́ kí n wá ní èyí pé wọ́n tẹ̀ fi call dàbí láàmú lónìí pọ̀ àwọn èèyàn ńláńláńláńlá àtàwọn ọ̀dọ́ Islam oríṣiríṣi ni ìmọ̀ràn mẹ́ta tí mo fẹ́ fún Rọ́bìtọ̀nù ẹ̀yin ẹ̀ wá tẹ̀ ń wò wá láti ibikíbi ẹ jẹ́ gbogbo owó súnmọ́ ra wa dáadáa ẹni ọba yẹ kó sojúṣe tí ọba sojúṣe ẹjá wo sojúṣe ẹjá súnmọ́ra ẹjá máa pera wa ẹjá máa súnmọ́ra wa ẹjá máa jókòó tira wa ẹjá jọ máa dámọ̀ràn ẹ má jà máa búra wa láwa mùsùlùmí ẹ má jà máa búra wa òótọ́ ni ká ẹ jẹ́ ká dúró sí bá a ṣe ń sọ òótọ́ ká máa lo òótọ́ ká sì máa dúró ti òótọ́ ká máa dìfẹ́ǹdì òótọ́ tó bá yá fúnra kèǹgbè ni ó sọ ibi tí wọ́n fòkun sí tó bá yẹ kó ẹni tó yẹ ọ já síwájú tó bá yẹ kó ṣe aṣíwájú ìlànà tó yẹ kó lò tí ṣe ìlànà òótọ́ wọn tó wọn sí ìkónimọ́ra tí ó bá ti lò ó Ọlọ́run ó gbá wọn mí dìde lọ́nà àrà tiẹ̀ á sì unite lẹ́yìn wọn àkọ́kọ́ ni mo fẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń pè wá tẹ́ ń tara fún Islam ṣe rí ìtara yín yìí tó ní ìdìmọ̀ sọ̀rọ̀ ẹ súnmọ́ ẹ̀jẹ̀ á ríra wa báyìí ẹ̀jẹ̀ àjọ jókòó pọ̀ ẹni occasion tá a bá tẹ̀lé jọ pàdé ẹ pè bẹ́ẹ̀ bá pè mí wọ́n wà èmi náà pè yín ń pè yín ní December ẹ̀jẹ̀ á ríra àwa kan ti ń lẹ̀ mọ́ra wa o aláwọn èèyàn ti Ògbómọ̀ṣọ́ kò sí ibi tá àti ní a nínú Agége inú àwọn ọmọ kéwù ṣe káàdà màlì lórí inú àwọn tí kódà inú ẹ ti ń kéwù lọ lágége kò síbi tí àti ráwọn ọ̀rẹ́ tàjọ ń ṣe ńìlọrin bẹ́ẹ̀ náà láti gbà fún Ìlọrin ọ̀dà bí wo àmọ́ Ìwó náà kò sẹ́ni tọ́jọ́ náà nílẹ̀ Yorùbá yòókù Ìlọrin ju Ìwó lọ nítorí ìmọ̀ràn àti mẹ́mbẹ́ ìmọ̀ràn pọ́nbẹ́lẹ́ ní mẹ́mbẹ́ ọba ní bẹ́ ń wò àmọ́ owó ọba tí ń bẹ́ ń wò kò sí ẹni ọjọ́ òun náà nílẹ̀ káàró jẹ wọn sí Ìlọrin mọ́ ilẹ̀ Yorùbá ni tó bá sì mọ́ ọ̀gá wa ni àgbọ́dọ̀ gbà fún nítorí ìmọ̀ràn ọba àdìlẹ́yìn stand tàwọn nù àtàrà wa jẹun ṣùgbọ́n torí pé kò sí mọ́ Ìwó lágbà báyìí Ìwó lágbà bẹ́ẹ̀ pẹ̀gẹ̀pẹ̀gẹ̀ jù bẹ́ẹ̀ lọ yẹ̀wò súnà ló sì ní Ìwó àwọn Súfì Ìwó gan súnà náà làwọn náà àjọ ń sí gbogbo àjọ ń sí ẹnìkan ẹ bá dìde ń wò tó ní Súfì kan wọn takò wá ẹgẹ́ ìsìn àwọn èèyàn yẹpẹrẹ ìdànù ni tẹ́ ẹ bá jẹ́ láàfáà kan tí ń takò wá àwọn aláìrí jẹ́ àwọn oníwọ̀nranwọ̀nran àwọn tí ò ní láárí ń lù àwọn tí ò níyì àwọn tí ò rí ilé ọba dé kódà wọn ò rí central mosque dé tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ni ìyẹpẹrẹ ní ẹni tí ó bá lè wọlé ọba tó darí ìlú tí ò níyì ń bẹ tí ò tó lè wọ central mosque àwọn mùsùlùmí ṣé ẹni yìí lẹ́yìn tó bá dé bẹ́ẹ̀ ara ọmọ ni wọ́n ni lónìí Ìwó yìí ò ní majority ara Ìwó tó lúwo là ń ṣe kò rẹ̀ síbi kankan tí mùsùlùmí tọ́lọ́run ọba dáadáa nílẹ̀ Yorùbá ìwà tó lúwo ní í ṣe ẹ lè rí mùsùlùmí kan tọ́lọ́run ọgbà ìsìláàmù ẹ̀ kọ́ wá hẹ́ẹ̀tì ọba tí ń pèpè sí tawhid ìmọ̀lọ́run lọ́kàn tí ń ṣe wáàsí inú yóò máa dùn ní kọ́dà kan mọ̀ rí bẹ́ẹ̀ ni tó bá rí mistake ẹ̀ ó ní ẹja mójúkó omi èyí tí ń sọ tọ́ da ẹja mójútó tó ó yàtọ̀ ní tí ń sọ ilé pọ̀ ẹ̀yin wa ṣé ẹ rí ìtara ìsọ̀rọ̀
ìmọ̀ sọ̀rọ̀ káàkiri bẹ́ẹ̀ ti wà ń ìtara ń kọ̀ wà tó ntí tara ní ìdí ní ká súnmọ́ra. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ wá àṣẹ ìfún yín lẹ́yìn yẹn wà ní wípé ọ̀sẹ́ nìkan kan tí ó yọ ìmáàmù Yunus Talha ẹ̀fọ́kàn yín balẹ̀ yóò gbò yóò tọ̀ orí oyè ìmáàmù ni ó sì kù sí ẹ̀mí rí ó gùn yóò sì ṣàṣeyọrí àti kóòtù o àti ìjọba o àtọba tí ń bẹ ń bẹ yìí o àti arábítà o àti àwọn ọlọ́tẹ̀ o bí ìmáàmù yìí bí ó ṣe parí ìmáàmù rẹ̀ ní ń bá lọ yóò lóye ọdún tó wọ Ọlọ́run ìta àtọ̀rọ̀ ọ̀dọ̀ Ọlọ́run pé ẹ̀mí gbógun yóò tún lu Ògbómọ̀ṣọ́ yóò tún sí ẹnìkan kan ayọ̀ ẹnikẹ́ni tó bá lérò pé kí wọ́n yọ kò èyí ni ó lè jáwọn èèyàn wa tẹ́ pé inú ń bí èyí wọn ni tó bá yá yóò yé wọn nígbà tẹ́ ẹ bá sì ní kó yé yín bọ̀ bá pẹ́pẹ́pẹ́ bí òye yín ẹ gbà fọlọ́ gbogbo yín ẹ lọ fọkàn balẹ̀ ẹ tẹ́ ẹ lọ́wọ́lọ́wọ́ tàwa yìí Ọba Ghandi ò lè yọ ìmáàmù bèrè tàṣẹ rọ́bìtọ̀ Ọba Ghandi gan tún lágbára ju rọ́bìtọ̀ lọ torí ìlú ẹ̀ ni ẹgbẹ́ ni rọ́bìtọ̀ ẹgbẹ́ tí everybody lè belong sí tó bá wù wá lè má belong sí so tó bá fẹ́ pàṣẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ni wọ́n pàṣẹ fún tó bá wù wọ́n sí ni àwọn ọmọ ẹgbẹ́ nǹkan tó bá wù àwọn tó bá pàṣẹ kò ní authority rọ́bìtọ̀ ò ní authority kankan ẹgbẹ́ ni ẹni tó bá fi ọwọ́ sí inú ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ni sìn ó lè pàṣẹ lé lórí èyí là ń fi ń pèpè wípé bó ni ó ṣe kọjá ẹgbẹ́ lásán tí ó di agbára ní tó sì fi lè di agbára ni pé kájọ trust ara wa kájọ fẹ́ràn ara wa kájọ jókòó pọ̀ kájọ cooperate kájọ pọ́nra wa lé láì jẹ́ bẹ́ẹ̀ wọn kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. so nípa bẹ́ẹ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ní gbòòrò tẹ́ ń wò rè yé wọ́n ẹgbẹ́ rọ́bìtọ̀ lọ ọbẹ̀ wọn láti lọ ṣàtúnṣe ni. wọ́n lè yọ ìmáàmù Tọ́lẹ́hà láé àti láé ìtọ́tẹ̀lé gbogbo mùsùlùmí kíbi tá a bá wà ẹ gbáradì nǹkan kan ò lè ṣe ìmáàmù ẹ unite pẹ̀lú ẹ nǹkan kan ò lè ṣe mosque wọn ẹni tí ó lo mosque wọn ló débẹ̀ wọn ẹni tí ó ṣe ìmáàmù bẹ̀ náà lọ́wọ́ àbẹ̀ kò sí ẹ̀ka tí ó ṣẹlẹ̀ kò sí sógun kò sí já àjà ìwọ tó bá fẹ́ ṣépè orí ẹ náà ni ó padà sí wọ́n bá fẹ́ satira wọ̀ lọ sá wọ́n ti ń sá àti àti ọjọ́ ti pẹ́ àti ogun àti babaláwo àti gbogbo wọn a ní Ọlọ́run tó yàtọ̀ sí gbogbo ntẹ́ǹsì náà ni ọba ẹ̀yọ̀kan ṣoṣo tí ń bẹ ń sánmà alágbára jùlọ ọba tí ò pé méjì ọba tí ò láfijọ́ Allahu ahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ìta agbára lẹ́nu so Imam Tọ́lá àwọn tó wá bá yín ni wọ́n á dùn bẹ̀ ṣẹṣẹ ẹ fọkàn yín balẹ̀ ṣe ẹ̀ka tí ó ṣe yín gbogbo ẹ̀yin ẹ̀yàn tẹ́ ń gbọ́ ẹ máa wo bí ó ṣe ń lọ ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ń bẹ ní Ògbómọ̀ṣọ́ tẹ́ dó gbẹngbẹngbẹng bí kẹ́ ṣe dó gbẹngbẹng náà ẹ má gbà o ẹ̀yin ni mosque o ẹ̀yin ni ẹni mosque ẹ tó bá fẹ́ ṣe kankan bí mosque yín kó rí yín kẹjọ fẹnu kò tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ náà nù wọ́n ní ààfin ló ní mọ́sálásí ọjọ́ bí ààfin ààfin ó ti láàyè tiẹ̀ níbi tó ti kíni ọba wa ó ṣeé ṣe fún ààfin kó filẹ̀ mọ́sálásí lẹ̀ ìtàn lásán lè yùn ṣùgbọ́n nígbà tó ti fi lẹ̀ mọ́sálásí ti lo iye ọdún tó wà lábẹ́ òfin Nàìjíríà téèyàn ò fi lè claim ẹ̀fẹ́ lómi mọ̀ téèyàn fi lè claim ilẹ̀ rẹ̀ fẹ́ ni ó fi ilẹ̀ mọ̀ tó bá gbé lọ sábẹ́ òfin kì í sí ilẹ̀ ààfin mọ́ àbí òye ni àwọn orí táwọn kan ń gbé ìwé ilẹ̀ ṣe rí ààfin lónìí ilẹ̀ mọ́sálásí lájà ààfin mọ iye ọdún táwọn mùsùlùmí tí ń kírun bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ní lábẹ́ òfin gangan fúnra rẹ̀ lọ́bí àwọn lọ́yà rere ìgbà sí ìgbà kan tẹ̀lé sí Ọba Ghandi kọ́ lọ yan yìí ẹni ọ̀yàn ti kú ohun tó tún kù ni pé kí ẹ̀mí Ìmáàmù Tọ́lá dọ́kítọ̀ kẹ́mi ògún kọ́ pẹ́ ń bẹ̀ kọ́ ṣàṣeyọrí